Ẹ wo obìnrin yìí, ó gbé ọwọ́ rẹ̀ méjèèjì lé ọkọ rẹ̀ lórí nígbà tí ọkọ rẹ̀ ń gbìyànjú àti rin ìrìn àjò. Kí ló wá ṣẹlẹ̀? Ohun tó wá ṣẹlẹ̀ ní ìgbà tí ó gbé ọwọ́ rẹ̀ méjèèjì lé ọkọ ẹ̀ lórí ni wípé áńgẹ́lì kan jáde. Áńgẹ́lì yẹn jáde. Eléyìí ni à ń sọ fún gbogbo ẹ̀yin obìnrin, ẹ má ṣépè fún ọkọ yín, ẹ máa súre, ẹ máa gbàdúrà nítorí pé àti ṣoríire ọkọ yín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mà, ó wà ní ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ yín, bẹ́ẹ̀ ni o. Ṣùgbọ́n ẹ wá wo nǹkan tó máa ṣẹlẹ̀. Jọ̀ọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni tó ń wo fídíò mi, make sure sa gbogbo agbára, sa gbogbo ipá wípé o follow mi, kó o dẹ̀ make sure wípé o share fídíò yìí. Jẹ́ ń gbàdúrà náà kí n tó tẹ̀síwájú fún gbogbo ẹni tó share fídíò yìí tí wọ́n dẹ̀ fi ọwọ́ wọn like fídíò yìí. Lórúkọ Jésù, ẹ ò ní fi ọwọ́ yín gbé òkú ọmọ sí. 2025 yìí máa jẹ́ ọdún ayọ̀ fún yín. Bẹ́ẹ̀ sì ń share fídíò yìí, ìdùnnú á bẹ̀rẹ̀ sí ní wọlé yín lórúkọ Olúwa. Now, ìrìn àjò ní ọkùnrin yìí ló fẹ́ rìn. Obìnrin yìí wá make sure wípé òun fi àdúrà sin ọkọ ẹ̀ lọ. Àfi bí ìgbà tó bá jẹ́ pé ó ti mọ̀ wípé nǹkan aburú kan fẹ́ ṣẹlẹ̀ ní ojú ọ̀nà. Ẹ máa bá mi ká lọ, ẹ máa bá mi ká lọ. Bí ọkùnrin yìí ti ń gbìyànjú àti rin ìrìn àjò náà, bẹ́ẹ̀ ni áńgẹ́lì tí ó darapọ̀ mọ́ àdúrà tí obìnrin yẹn tó gbà fún ọkọ rẹ̀, bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní bá ọkọ yìí lọ nínú ìrìn àjò yìí. Nǹkan kan máa ṣẹlẹ̀ báyìí, nǹkan kan máa ṣẹlẹ̀ lójú ọ̀nà tó máa jẹ́ kàyéfì. Ẹ̀yin wo lẹ lè suggest nǹkan tó lè ṣẹlẹ̀? Ẹ kọ́mẹ̀ntì sí abẹ́ kọ́mẹ̀ntì yìí. Ẹ kọ́mẹ̀ntì sí abẹ́ kọ́mẹ̀ntì nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀. Kí n tó tẹ̀síwájú, ẹ gbọ́ ìkéde tí ẹ ò sanwó fún. Àwọn oníjìbìtì, àwọn hacker tí wọ́n máa hack èèyàn, wọ́n ti ń hack ọ̀pọ̀lọpọ̀ ní orí WhatsApp. Wọ́n dẹ̀ ti ń lu àwọn èèyàn ní jìbìtì ní orí WhatsApp. Mo fẹ́ sáré ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan nípa oríṣiríṣi àwọn ọ̀nà tó dájú láti lè dáàbò bo WhatsApp wa, àwa tí a bá ń lo WhatsApp. Ó dangerous yìí o tí wọ́n bá hack WhatsApp wa o. Àwọn ewu kan rọ̀ mọ́ gbogbo ẹ̀ ni mo máa ṣàlàyé nínú ìdánilẹ́kọ̀ọ́ tí mo fẹ́ ṣe yìí. Ọ̀fẹ́ dẹ̀ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí o, mi ò gbowó fún ìdánilẹ́kọ̀ọ́ tí mo fẹ́ ṣe yìí bí a ṣe lè dáàbò bo WhatsApp wa. So ẹ tètè mẹ́sẹ̀gì mi ní orí WhatsApp. Nọ́mbà yìí lẹ máa mẹ́sẹ̀gì o, kì í ṣe nọ́mbà tí mo fi ń ṣe àdúrà. So nọ́mbà ilé ni ẹ máa mẹ́sẹ̀gì. Nọ́mbà kejì mi náà ni 080 61 27 33 74. WhatsApp nọ́mbà nìkan ni o, kì í ṣe pípé. Ẹ tètè mẹ́sẹ̀gì mi kíákíá báyìí kí n lè tètè add yín níbẹ̀. So kẹ́ make sure wípé ẹ tètè mẹ́sẹ̀gì mi ní kíákíá báyìí lẹ́yìn ìgbà tẹ́ bá ti wo fídíò yìí tán, tàbí báyìí àdúrà yín á gbà. Bí ọkùnrin yìí ti ń lọ ní ojú ọ̀nà, obìnrin kan alágbára òkùnkùn oníṣẹ́ ibi ó wà ní ojú ọ̀nà. Ó ń wá àwọn ẹni tí ó fẹ́ lo agbára ibi lé lórí. Bẹ́ẹ̀ ni bí ọkùnrin yìí ti ń lọ ní ojú ọ̀nà, kì í dẹ̀ ṣe wípé bóyá ọkùnrin yìí bóyá ó ní èrò ibi tàbí èrò ìṣekúṣe tàbí nǹkan, ṣùgbọ́n ó jẹ́ ẹni tí òun náà jẹ́ ẹni tó ní ojú àánú. Obìnrin yìí ó wá dá mọ́tò bàbá yìí dúró, ó dá mọ́tò rẹ̀ dúró wípé kó gbé òun dé ibì kan, láì mọ̀ wípé iṣẹ́ ibi pọ́nbélé ni ó fẹ́ ṣe. Ṣùgbọ́n ẹ máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí. Ẹ ṣáà mọ̀ wípé áńgẹ́lì kan nínú ìrìn àjò àdúrà tí ìyàwó náà ń gbà fún ọkọ ẹ̀ yìí, áńgẹ́lì yẹn wà nínú mọ́tò. Ẹ wò ọlá wípé áńgẹ́lì tó wà nínú mọ́tò yẹn ní obìnrin yìí ò ṣe ní àǹfààní àti lè wọlé sínú mọ́tò. Bó ṣe fẹ́ wọlé náà ni nǹkan kan ṣe, kò lè láǹfààní àti wọlé mọ́. Ṣùgbọ́n ọkùnrin yìí sọ pé kó wọlé, ṣùgbọ́n ó sọ pé kó máa lọ. Ẹ̀yin èèyàn mi, ẹ̀kọ́ wo ni fídíò yìí ó kọ́ wa? Ẹ já mọ̀ lábẹ́ comment, kẹ́ ẹ dẹ̀ share ẹ̀.